Àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tí kò tiẹ̀ jẹ́ kí etí máa gbọ́ rárá. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí a máa mú wa ṣèbéèrè pé níbo gan ni ìjẹ́ ọmọnìyàn wa, ibo ló kù sí? Àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n á tún máa rán wa létí pé ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó sì ní ọ̀nà tó jìn gan-an láti ní ìyanjú sí. Ìkan nínú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ló ní í ṣe pẹ̀lú ọmọ ọdún 13. Ọmọdébìnrin yìí òun ló jọ́lọ́run nípè lójijì. Gbogbo àwọn tó yẹ kó ṣùgbà ẹ̀, tó yẹ kí wọ́n bá a jàjà òmìnira, gbogbo wọn báyìí ni wọn ò máa rí nǹkan ṣe sí. Ochanya Elizabeth Ogbanje, ọmọ ọdún 13, ọmọdébìnrin ọmọ ọdún 13 tó jọ́lọ́run nípè nínú ìnira. Ọdún 7 rèé o. Lẹ́yìn tó ti kú, àwọn tó ṣekú pa wọ́n rìn lọ ní títì. Wọn ò rí kan nù wọn, ìkejì tó rí tó dájọ́ fún wọn ni kó máa lọ lé ni. Bẹ́ẹ̀ Elizabeth ti di ẹni ìkọlẹ̀bọ̀ lẹ́ni ọdún 13. Báyìí lọ̀rọ̀ Elizabeth ṣe jẹ́ o. Ẹ ti máa rí justice for Ochanya, justice for Ochanya, justice for Ochanya. Ochanya ni wọ́n bí ní ọdún 2005 lábúlé Ọ̀gẹ̀ní Mejo tó wà ní Ọ̀pọ̀kú local government area nípínlẹ̀ Benue lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun lọmọ tó kéré jù nínú àwọn ọmọ 11 tí wọ́n bí sínú ìdílé tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe. Àwọn òbí ẹ̀ máa ṣiṣẹ́ lọ́sàn-án lóru pẹ̀lú ìgbàgbọ́ pé àwọn mọ̀ pé bọ́mọ àwọn bá kàwé tó kà yanjú, á ṣílẹ̀kùn ọlà fáwọn, á tilẹ̀kùn òṣì. Èyí ló fà á nígbà tí ìkọ́nú àwọn mọ̀lẹ́bí wọn lóbìnrin, abilékọ Felicia Ogboja, tó ní òun máa mú kó wá máa gbé ní agbègbè Ògbókọlọ̀ tó súnmọ́ polytechnic tìpínlẹ̀ Benue, léyìí tá a fún láǹfààní láti lọ sí iléèwé tó dáa. Àwọn òbí ẹ̀ sì wò ó pé kò sí wàhálà o, tẹ̀lé wọn lọ. Nǹkan tó dàbí ìrètí fún ọjọ́ ọ̀la rere, òun làwọn òbí Ochanya ò mọ̀ pé á di ègún tá a ṣekú pa ọmọ àwọn. Nínú ìdílé arábìnrin yìí tí Felicia ń gbé, ọkọ ẹ̀ Andrew Ogboja, òun ló jẹ́ olùkọ́, ìyẹn lecturer ní polytechnic tí mo sọ yìí. Ọmọ wọn ọkùnrin náà Victor ó ń gbé bẹ̀. Ojú Ochanya mà rí tó àwọn tí ò ṣe é sọ, àwọn nǹkan tó ń dé bá ọmọ kékeré tágbàlagbà náà bá gbọ́ tá a máa sunkún. Odindi ọdún 5 ló fi jìyà yìí tí kò sì lè sọ fẹ́nikẹ́ni. Pàá lè ní pàá lọ́la, bójú ọ̀hún ò bá fọ́, ẹ̀yin olólùfẹ́ wa, ràbọ̀ràbọ̀ là á dà. Ìgbà tí ara Ochanya ò gbà mọ́, ó bẹ̀rẹ̀ sí í ṣàárẹ̀ gidi gan ni, tó jẹ́ pé oríṣiríṣi ọgbẹ́ òun ló ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara ẹ̀. Kì í ṣe ọgbẹ́ àfojúrí o, ọgbẹ́ tó jẹ́ pé inú ara lọ́hùn ló wà. Ìgbà táwọn dókítà ṣáà gbé lọ gbé bọ̀ pé tó ń ṣọmọ yìí kọjá ń tẹ̀ ń ṣe yìí, lọ́ba ló ní vesico vaginal fistula, VVF. Ẹni tó bá ti ní VVF yìí kò ní lè dátọ̀, kò ní lè dá ṣe gá, torí gbogbo ibi tó yẹ kó máa fi gbà tọ̀, kó máa fi ṣe gá, gbogbo ẹ̀ ló ti já pọ̀ mọ́ra wọn. VVF á sì máa ṣẹlẹ̀ sóbìnrin àgbàlagbà lẹ́yìn tó bá bímọ tán, léyìí tó ń jẹ́ ká mọ̀ pé ọmọdé tó ṣẹlẹ̀ sí yìí nǹkan míì gan-an ló fà á. Àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣáà ń gbé láti ilé ìwòsàn kan sí ilé ìwòsàn kan. Láti Ọ̀kọ̀gà wọ́n gbé lọ Makurdi, láti Makurdi wọ́n gbé Denugu,
wọ́n wòye pé àbíṣẹ́ ìyanu kan máa ṣẹlẹ̀ ni. Àmọ́ ọmọ kékeré ọmọ ọdún 13 ìgbà tára ẹ̀ ò gbá mọ́ lọ́jọ́ 17 oṣù kẹwàá ọdún 2018. Lẹ́yìn ọ̀kẹ́ àìmọye oṣù tó ti ń jẹ̀rora tó ti ń jẹ̀nira, Ochanya Elizabeth Ogbanje ó kú sí ilé ìwòsàn olùkọ́ni ti ìpínlẹ̀ Benue ìyẹn Benue State University Teaching Hospital. Ọmọ ọdún 13 lásán ni. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV. Nígbà tí àwọn èèyàn gbọ́ pé Ochanya kú, gbogbo àwọn èèyàn pariwo sókè lálá. Gbogbo èèyàn dìde justice for Ochanya, justice for Ochanya. Kódà àwọn kan tún ṣèwọ́de ní Benue, ní Abuja àti nípínlẹ̀ Èkó. Àwọn akẹ́kọ̀ọ́, àwọn lọ́ọ̀yà, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, gbogbo wọn ń béèrè pé ẹ jẹ́ á ṣe ohun tó yẹ ká ṣe. Ẹ jẹ́ á hùwà tó tọ́ ká bá rí i dájú pé ọmọ yìí kò jẹ́ Ọlọ́run nípè lásán. Ká bá rí i pé gbogbo àwọn ọmọ tó ń dojúkọ irú wàhálà tó ń dojúkọ yìí, gbogbo wọn, òun mà ní wọn ò kò kú lásán. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bíi NAPTIP, Dorothy Njemaze Foundation, Mirabel Center, gbogbo wọn mà ló ní ẹ jẹ́ á fojú àwọn tó jẹ̀bi yìí balẹ̀ ẹjọ́. Gbogbo ohun tó jẹ́ ká ṣe ni ká ṣe. Ẹ wá wò pé kí ló ṣẹlẹ̀ àbí? Ọkọ Felicia yẹn Andrew Ogbuja àtọmọ wọn Victor, ǹjẹ́ ẹ mọ̀ pé ṣe ló ń fi tipátipá bá Ochanya ní nǹkan pọ̀, àti ibi tí Ọlọ́run ní kọ́gbà tó tọ́, àti ojú ibi tọ́mọ ti yẹ kó máa ṣe gá gbogbo ẹ̀ báyìí. Òun mà ni wọ́n fi ń bá ọmọ yìí lájọṣepọ̀ lọ́ranyàn fódìdí ọdún 5. Ìgbà táwọn ọlọ́pàá gbọ́ àtàwọn agbófinró wọ́n sáré lọ mú Andrew Ogbuja tó jẹ́ olùkọ́ ní polytechnic tá à ń sọ yìí. Wọ́n fẹ̀sùn ńláńlá kàn án. Wọ́n ló mọ̀ nípa gbogbo òjìyà Ochanya àti bó ṣe kú. Ṣé ẹ wá rọ́mọ ẹ̀ Victor? Láti ọdún tí wọ́n ti ń wá Victor láti 2018 dàsìkò yìí wọn ò mà rí Victor. Felicia Ogbuja, ẹni tó lọ mọ́mọ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó jẹ́ kó dáàbò bò ọmọ tí ò dáàbò bò ó, ìyẹn náà ń fojú ẹ̀ balẹ̀ ẹjọ́. Wọ́n ní pé ọmọ tó yẹ kó dáàbò bò nínú ilé ẹ̀ ò dáàbò bò ó. Wọ́n bẹ̀rẹ̀ ètò ìgbẹ́jọ́ 2019. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, à ń kà á lọ́dún méjì mẹ́ta. Àwọn tó ní kí wọ́n wá síwájú adájọ́ kí wọ́n wá sọ tẹnu wọn kó jẹ́rìí, gbogbo wọn gan-an wọ́n ṣà ń ṣe ségesège, wọ́n ń ṣe mọ̀nàmọ́ná bí iná mọ̀nàmọ́ná, ohun tó jẹ́ kó jẹ́ pé sàn láàrin ni. Gbogbo wọn ò máa rìn sàn án. Wọ́n wá sọ gbogbo ẹjọ́, wọ́n sọ di báṣubàṣu. Ìgbà tó máa doṣù kẹrin ọdún 2022, ǹjẹ́ ẹ mọ̀ pé ilé ẹjọ́ gíga tìpínlẹ̀ Benue máa sọ pé àwọn tó fi ẹ̀sùn kan Andrew Ogbuja àtọmọ ẹ̀ Victor Ogbuja tí wọn ò rí, wọn ò fìdí ẹ̀sùn yìí múlẹ̀, wọn ò sì mú gbogbo ẹ̀rí wá síwájú ilé ẹjọ́. Látàrí ìdí èyí, Andrew Ogbuja kó máa bá tiẹ̀ lọ ni. Àwọn ò lẹ́jọ́ kan táwọn fẹ́ bá fà. Ó mà ṣe o, Ochanya mà ti dẹni ìkọlẹ̀bò látọdún mélòó sẹ́yìn. Ọmọ kékeré, ọmọdébìnrin tó yẹ kó máa ṣègbésí ayé ẹ̀, ọ̀tọ̀ ní gbogbo ìyà tó fi jẹ́. Ǹjẹ́ yín náà mọ bó ṣe máa rí kí bàbá àtọmọ máa bá ọmọ kékeré ní nǹkan pọ̀ lẹ́ẹ̀kan náà? Ìyàwó Felicia, wọ́n fẹ̀sùn kàn yẹn o. Wọ́n ní òótọ́ ni pé ihun tó yẹ kó gbájúmọ́ kò gbájúmọ́. Oṣù 5 péré mà ló fi ní kó lọ roko ọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n gbọ́ ìgbẹ́jọ́ yìí, wọ́n ní kí wá gan-an ni gbogbo wàhálà yìí? Ètò ìdájọ́ kí la fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ sí? Adájọ́ dẹ̀ sọ pé ẹjọ́ tó rò síwájú òun lòun fẹ́ dá. Ǹjẹ́ wá mọ̀ pé Ochanya nìkan kọ́?
lójú ẹ̀ ń rí àwọn nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ yìí kó tó di pọ́lọ́ ń pè é sọ́dọ̀ pé ìnira yìí pọ̀ máa bọ̀ wá sinmi. Nínú ìwádìí tá a ṣe ó ń jẹ́ kó yé wa pé wọ́n ṣèbéèrè lọ́sọ́dọ̀ oríṣiríṣi àwọn èèyàn tó jọmọdé ní ìbámu pẹ̀lú National Violence Against Children Summit ọdún 2014. Ohun tí ó di mímọ̀ pé ìkan nínú obìnrin 4 tó jọmọdébìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni wọ́n ti fi tipátipá bá ní nǹkan pọ̀ kó tó pé ọmọ ọdún 18. Ìkan nínú ọmọkùnrin 10 lọ́dẹ̀ ti fi tipátipá bá ní nǹkan pọ̀ kóun náà tó pé ọmọ ọdún 18. Kẹ́ ẹ má rò pé obìnrin nìkan òun ni wọ́n bá fi ipá ní nǹkan pọ̀. Ohun tó wá dunni tó bani lọ́kàn jẹ́ ni pé ìdá 70 nínú 100 àwọn ìṣẹ̀lẹ̀ yìí òun ni kò tiẹ̀ ń dọ́dọ̀ àwọn ọlọ́pàá àbí ilé ìwòsàn àbọ́dọ̀ adájọ́. Láàárín oṣù karùn-ún ọdún 2023 sí oṣù kẹrin ọdún 2024 àkọọ́lẹ̀ wà pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó nǹka wọn jẹ́ 1.4 million òun ni wọ́n ti fipá bá ní nǹkan pọ̀. Bẹ́ẹ̀ inú ìwé tí wọ́n ń kọ ẹ̀ṣẹ̀ àwọn tó ń fipá báàyàn lò sí lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fìyà jẹ tí wọ́n ti gbé síwájú adájọ́ òǹkà wọn máa ní ó tó 500 lé díẹ̀ ni. Léyìí tó ń fi hàn pé àwọn tí wọ́n ń ṣẹ̀ wọ́n pọ̀. N tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí ó wá dàbí pé ẹnikẹ́ni ò tiẹ̀ bá wọn gbọ́. Ìyá Ochanya abilékọ Rose Ogbanje ó ní kò sí nǹkan náà tó lè mú òun gbàgbé ọmọ òun. Òun máa ń rí gẹ́gẹ́ bí èso ọjọ́ alẹ́ òun ni. Ó lóun ní kó kúkú lọ kàwé gboyè ní òun ò mọ̀ pé òun rán lọ sílé ikú ni. Ó ní gbogbo ìgbà tóun bá rántí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí bíi pé egbò tó ti ń jiná kan tún máa fi gígùn ni. Ilé wọn tó máa ń dàbí ilé aláyọ̀ pẹ̀lú ọmọ 11 tó bí wá délé tó jẹ́ pé tó bá rántí Ochanya wọn a máa bú sẹ́kún ni. Àmọ́ ọdún 7 rèé o lẹ́yìn tó ti kú àwọn èèyàn ti ń ṣèbéèrè ní ìsìn pé kí wọ́n tún lọ mú Victor Ogbuja tán ló sá lọ tí wọ́n rí yẹn kọ́ wà kan. Andrew Ogbuja tí ilé ẹjọ́ ní kó máa lọ láyọ̀ yẹn kó tún lọ tún mú torí pé ọmọ tó kú yìí ṣó máa wá kú gbé ni. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ rí sọ́rọ̀ yìí? Lóòótọ́ Ochanya Elizabeth Ogbanje ó lè ti lọ o àmọ́ orúkọ ẹ̀ ń dàbí ohun tó ń pariwo síta pé bẹ́ẹ̀ bá rọ́mọdé kan tẹ́nìkan bá ń hùwà kò tọ́ pẹ̀lú ẹ̀ ẹ má ní kó dákẹ́ jẹ́ o. Orúkọ Ochanya ń dàbí jígí tá a fi ń wò ó pé ó yẹ káwùjọ wa ká hùwà rere sí i. Tí ìtàn ọmọ tá a mú wá yìí kì í ṣètàn àròsọ tó ṣẹlẹ̀ sẹ́nìkan ni. Tó bá jẹ́ nǹkan tí ẹ bá mọ̀ pé ó dùn yín wọnú egungun bẹ́ẹ̀ bá rí ibi tó bá ti ń hùwà kò tọ́ pẹ̀lú ọmọdé àbágbàlagbà ẹ má bá wọn ní ẹjẹ́ àfọwọ́ lé wò ó ẹ pariwo síta. Ẹ dáàbò bá àwọn ọmọdé táwọn èèyàn bá sọ fún yín pé nìkan ń bá wọn ní nǹkan pọ̀ ẹ máa gbà wọ́n gbọ́. Ẹ má wò wọ́n pé kí ló mú wọn náà tó wọṣọ burúkú kí ló mú wọn náà tó múra bákan. Nítorí pé bá a bá dákẹ́ ń gbà míì ẹni tó ń fìyà jẹ nìyẹn níṣẹ́ là ń gbárùkù tì í. Àwa daṣọ àṣírí bo ẹni tó fìyà jẹ. Ochanya Elizabeth Ogbanje tá a bí ní 2005 tó kú ní 2018 tí wọ́n dẹ̀ ti ń bá ní àjọṣepọ̀ lọ́nà kò tọ́ bàbá àtọmọ láti 2013. Ilẹ̀ ibi tó wà ilẹ̀ rẹ o. Orúkọ ẹ̀ làwọn èèyàn ṣì ń sọ ní 2025. Wọ́n dẹ̀ ṣì mọ̀ pé lọ́jọ́ kan àtẹni tó kú àtẹni tó sọnù wọ́n á rìn pàdé. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV ẹ bá wa láìkì ẹ kọ́mẹ̀ntì ẹ ṣí ẹ fídíò yìí. Àwa láà máa wá ọ ẹ̀yin láò máa bá ọ ẹ ṣé o fún fẹ̀tẹ̀ ní sí wa. Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ̀yẹ lórúkọ mi. Ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀tù bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá
aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. bàbá aládò fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti host control capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. ọpẹ́ ọpẹ́ la mú wá o. ọpẹ́ ọpẹ́ la mú wá. ọpẹ́ 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 la mú wá. àwa dúpẹ́ fọba tó dá wa sí. ọpẹ́ ọpẹ́ la mú wá. ọpẹ́ 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 ìyìn ọpẹ́ ọpẹ́ ògo ọpẹ́ ọpẹ́ la mú wá o. ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. ọpẹ́ ọpẹ́ la mú wá. olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ òwòrè rẹ̀. ọpẹ́ ọpẹ́ la mú wá. máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàjò. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. máàkì o máàkì o máàkì o máàkì. ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́ jà tàbí tọ́kì. bọ́dún tuntun bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ àní wọn. bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. dádì mẹ́mí brọ́dá sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yọ ó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. Báṣùgbà mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń